Aláròye máa wí o. Ọlọ́kadà gún ọlọ́pàá lọ́bẹ lábẹ́òkúta ó lọ gbàyàwó òun. Bí ìgbà tí fíìmù àgbéléwò dé ọ̀gangan ibi tó ti ń gbóná girigiri lọ́wọ́ lọ̀rọ̀ rí ládùúgbò Pàǹṣẹ́kẹ́ nílùú Abẹ́òkúta nígbà tí géńdé ọkùnrin ọlọ́kadà kan bẹ́ sílẹ̀ gìjà níwájú àwọn ọlọ́pàá tó sì bẹ̀rẹ̀ sí í lọ́ ìbọn mọ́ ọ̀kan nínú wọn lọ́wọ́. Nígbà tí àwọn èrò ìwòran yóò fi mọ ohun tó ń ṣẹlẹ̀, ọkùnrin aláyà dídì bíi kìnnìún yìí ti gún agbófinró náà lọ́bẹ lọ́gangan ẹ̀bùn tó léwu lára rẹ̀. Ọ̀rọ̀ yìí kì í ṣe ohun tó ti pẹ́ rárá. Ìṣẹ̀lẹ̀ àárọ̀ ọjọ́ Ẹtì tó kọjá yìí ní Friday ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2025 yìí kan náà ni. Gẹ́gẹ́ bá Aláròye ṣe gbọ́, jẹ́jẹ́ làwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tiwọn lẹ́gbẹ̀ẹ́ títì pẹ̀lú ọkọ̀ ńlá kan báyìí tí wọ́n máa ń gbé lọ síbi ìdàrúdàpọ̀. Ètò ààbò àwọn ará àdúgbò náà ni wọ́n mójútó lọ́wọ́. Àfi nígbà tí bìlísì bẹ́ sílẹ̀ lójijì tí àwọn ọlọ́pàá fúnra wọn sì wá wà nínú ewu ńlá. Wọ́n lọ́kùnrin náà ṣẹ̀ṣẹ̀ jáde lọ́gbà ẹ̀wọ̀n ni nítorí ìwà ọ̀daràn. Ṣàìdédé ló páàkì ọ̀kadà rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ibi tí àwọn agbófinró náà wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò wọn. Ó kọrí sọ́dọ̀ ọ̀kan nínú wọn tààrà. Ó sì múra láti gba ìbọn ọwọ́ rẹ̀. Ìbọn àwọn ọlọ́pàá ńlá tí wọ́n ń pè ní AK-47 pẹ̀lú èròǹgbà àti yìn níbọn pa. Ṣé ẹnìkan kì í rí ikú tí yóò pa á kó tún dúró jẹ́jẹ́? Ìjà burúkú bẹ̀rẹ̀ láàrin agbófinró pẹ̀lú ọ̀daràn yìí. Àwọn ẹgbẹ́ agbófinró yìí súnmọ́ wọn láti gbìjà ẹlẹgbẹ́ wọn. Nígbà tí ògbójú ọkùnrin náà kò rí ìbọn gbà nítorí tí wọ́n pọ̀ ju òun nìkan lọ, Jagunlabi fa ọ̀bẹ yọ nínú àpò ṣòkòtò rẹ̀, ó sì fi gún ẹni tó ti ń bájà látẹ̀ẹ̀kan lágbárí. Ohun tí wọ́n ń jà sí tó bẹ́ẹ̀ kò kúkú ṣókùnkùn sí àwọn èèyàn tó wà níbẹ̀ tó ń wòran. Látìgbà tí ọkùnrin oníjọ̀gbọ̀n yìí ti dé ló ti ń kéde wípé òun wá gbẹ̀san ìyànjẹ àti ìwọ̀sí tí ọlọ́pàá náà fi lọ òun ni. Ó ní ohun tí gbogbo ayé ń wò yìí ti ṣẹ̀wọ̀n rí, kò sì sẹ́ni tó rán òun lẹ́wọ̀n náà ju kinní burúkú tí òun ń bájà yìí lọ. Pabambarì ibẹ̀ sì ni wípé nígbà tí òun yóò fi tẹ̀wọ̀n dé, arúfin tí ń pera rẹ̀ lágbófinró yìí ti gba ìyàwó òun. Àṣé kó tó rán òun lẹ́wọ̀n ló ti ń ṣe wọ̀léwọ̀de pẹ̀lú olólùfẹ́ òun náà. Ọ̀kan nínú àwọn ọlọ́kadà agbègbè ọ̀hún tí ṣẹlẹ̀ yìí ṣojú rẹ̀ náà tún fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ báyìí pé ọ̀kadà lọkùnrin yẹn gùn wá. Bó ṣe dé ló dojú ìjà kọ ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó wà níbẹ̀. Ó ló rán òun lẹ́wọ̀n tán, ó tún gbàyàwó òun. Nígbà tí àwọn ọlọ́pàá yòókù yóò fi dé láti gba ọ̀rẹ́ wọn sílẹ̀, ó ti gún un lọ́bẹ lágbárí. Àwọn ọlọ́pàá yòókù wá kó o lápá méjèèjì sẹ́yìn, wọ́n fi áńkọ́ọ̀bù sí i lọ́wọ́. Aláròye kò tí ì lè sọ ipò tí ọlọ́pàá tí wọ́n gún lọ́bẹ náà wà títí dé àsìkò tá a parí àkójọpọ̀ ìròyìn yìí. Bákan náà lakọ̀ròyìn wa kò tí ì láǹfààní láti bá CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ láti lè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn náà. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.